ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ láyé ẹni táyé á fi sọ fún ni ò pé ká gbà kámú ṣé àmúwá Ọlọ́run ni o àbáyé ló fi ń ṣe ni sinimá ilé lálejò ó gbomijé lójú ẹni o KAAMU làkọlé rẹ̀ ó ti wà lórí YouTube àwòtún òní iṣẹ́ ńlá ni o. Sinimá titun KAAMU The Quarrel Twist of Fate True Life Story àdàbánijà ẹni ìjà bàbá ló ń pèrè ọkùnrin ìbáni ayẹri gbọ̀ngbọ̀n ló ń kan ọlọ́rọ̀ dààmú sáré ń pápá yẹlẹ̀nkú rìn bèbí ọ̀nà yẹlẹ̀nkú olórí àsìn ẹni dòdòǹgbà táyé bá ń sọ wípé kéèyàn ó gba KAAMU ìṣẹ̀lẹ̀ aburú ló ṣẹlẹ̀ sẹ́ni tí wọ́n ń bá wí o ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ṣàmì sinimá titun KAAMU tani makawusi olórí ìmọ̀lẹ̀ níwà àwọn tó ń bínú tó ń jà bí àríra. Situation tèmi àti ẹ wà yìí mo ṣe kọ́ lóun kò sí ayọ̀ ń pọ̀. mo jẹ sọ tẹ́lẹ̀ ó yà kẹyọ kọ́nu kí ní ìtọ́jọ́ mi kẹyọ sí tọ́jú ẹ jọ sá. kíyàwó má bàa kú níbi tọkọ tí ń wá owó kiri ó kù díẹ̀ kí ọkọ̀ ojú irin tírèènì ó pa á. àwọn mùsùlùmí wọnú àlùà àwọn wòlíì wọnú àdúrà àwọn oníṣẹ̀ṣe ò dákẹ́ kí wọ́n lè dóòlà ẹ̀mí obìnrin yìí lọ́wọ́ makawusi. ọmọ obìnrin yìí ó ní ọkọ òun ló ń dọ ọmọbìnrin ọ̀hún láàmú. wọ́n lọ pé erin níjà tí ń fẹ́ yóò lù yín kékeré. èmi á wọ alẹ́ bí oṣù ni àṣàgùn màjáàgùn màdọ́gùn o. èèyàn jorí àwọn ìkúnlẹ̀ abẹ́ a máa gba omijé lójú ẹ̀ tó bá wo sinimá ìta àpàkọ́lé ẹ̀ ní KAAMU tragedy ni ó kọjá àfẹnuròyìn tí wọ́n tọ́pẹ́ Àbíkẹ́ Adétọ̀nà ló produce ẹ̀ directed by Akórèdé Adétọ̀nà packaged and managed by Rahman Adesina Ramlat starring Jídé Awóbọ́nà Arámidé Adéṣiyàn Adéwálé Alébíoṣù Owólabí Ibrahim Jùmọ̀kẹ́ George Akórèdé Adétọ̀nà Fúnmi Abacha Aransi Saheed Sidof Abíọ́dún Adéoyè Afẹ́fẹ́ ọ̀rọ̀ Tolú Abdulsalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní KAAMU subtitled in English ó ti wà lórí YouTube báyìí o iṣẹ́ bàbá iṣẹ́ ni àwò tó wò ní ẹgbà bẹ́ẹ̀. KAAMU, yeah, dákun.